àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè nàíjíríà tó yẹ kó dáàbò bo àwọn ènìyàn ló tún ń jà wọ́n lólè kẹ́mi badenoch ọ̀hún ló fọ̀rọ̀ síta. Adarí fún ẹgbẹ́ òṣèlú UK Conservative Party Kẹ́mi Badenoch ló ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàíjíríà wípé kàkà tí wọ́n ó fi dáàbò bo àwọn ènìyàn orílẹ̀‐èdè yìí ṣe ni wọ́n tún ń jà wọ́n lólè. Badenoch tó ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ kòbákùngbé sí orílẹ̀‐èdè nàíjíríà láti ìgbà tí ó ti jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú alátakò Conservative Party ti orílẹ̀‐èdè United Kingdom ló sọ ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì nígbà tí àwọn akọ̀ròyìn ọ̀hún béèrè lọ́wọ́ rẹ̀ wípé ǹjẹ́ ó nígbàgbọ́ nínú àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè United Kingdom ló fún wọn lésì pé bẹ́ẹ̀ ni nítorí ìrírí tí òun ti ní pẹ̀lú ọlọ́pàá ilẹ̀ Gẹ̀ẹ́sì ó jẹ́ ìrírí tó dára. Ó ní àwọn ọlọ́pàá orílẹ̀‐èdè nàíjíríà yóò ja èèyàn lólè àti wípé òun kò lè gbàgbé bí ọlọ́pàá ṣe jí bàtà àti aago àbúrò òun. Ó tẹ̀síwájú pé àfi bí ẹni wípé ìbọn tó wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ó jẹ́ ìyọ̀ǹda láti ṣe nǹkan tó bá wù wọ́n fún ẹnikẹ́ni, ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ilẹ̀ Gẹ̀ẹ́sì rárá o. Ó ṣèrántí ìgbà tí wọ́n já ilé rẹ̀. Ó ní àwọn ọlọ́pàá ilẹ̀ Gẹ̀ẹ́sì wà níbẹ̀ láti ṣe ìrànlọ́wọ́ fún òun kó tó di wípé àwọn gba ẹni tó ṣiṣẹ́ láabi náà mú ìyẹn lọ́dún 2004 tí í ṣe 20 ọdún sẹ́yìn. Shakirat Arowolo Nurudeen ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun.